ìwé ìròyìn. látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. aráàlú èrò ọ̀nà ẹ wá gbọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ló ń gorí afẹ́fẹ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ẹ̀dọ̀ kíyèdè lóríṣiríṣi. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ojúmọ́ lẹ́ẹ̀kan sí kì í pọ̀ jù ní gbogbo tí ẹ bá ti ní àǹfààní láti máa gbọ́ ìkànnì alábùkún fún alálùbáríkà yìí o tó ń gba 100.9 FM níbi tó jẹ́ pé ẹ̀fíìsì báyìí ní tiwa ò ṣẹ́gbà pé òní ọjọ́rú ọjọ́ ìkọkàndínlọ́gbọ̀n oṣù September 2021 ìwé aláwìyé mi sọ pé olóòfẹ́ ṣàgbàfọ̀ oláṣọ tó mọ́ lòun wá ta ló máa ká aṣọ tó mọ́ fún ẹ àwọn ńlá ka ìbá Ọlọ́run ìbá Yorùbá àwọn tó jẹ́ pé orí wọn pé wọ́n jẹ́ ọ̀jọ̀gbọ́n wọ́n á ti mọ̀ pé oh serious ò ní kàn ṣe nítorí pé alágbàfọ̀ tiẹ̀ tó fẹ́ fọṣọ tó mọ́ tó wà ní purpose kí ni ìrètí pé ó fẹ́ fọṣọ ìròyìn náà wá ká o Benjamin Adesina Ọlọ́runtọ́lá ní orúkọ tèmi ìjìnlẹ̀ nígbà ìròyìn abala kejì rẹ̀ ó gbéra tán. tó nínú ọlọ́wọ́n ọba ní wàláàyè mẹ́wàá òjìlẹ̀ fẹ́ tó fara tìbí òkè afẹ́fẹ́ lẹ́lẹ́ tí mi kí oko lálu ẹ̀fùlẹ̀lẹ̀ tí mi kí ìgbẹ́ jí àjà ilé tí gbóǹgbàrò yìí ọlọ́wọ́n ọba mi mo tún dé sí Ọlọ́run lónìí mo tún pò lóńgò pò kìkì rẹ bó ti tóbi tó ń lójọ mi lójú ni mo ṣe ń jẹ́ kára yìí ó máa rí gbọ́ wípé sẹ́ ó tóbi yìí ó pọ̀ ń pò ìbà bá tó lé téńté lórí àṣẹ tí ò ní ṣe ìbà lónìí ohun tó mọ jẹla tó gbé dé ọpẹ́ mọ̀ ni o tẹ́wọ́ gba Ọlọ́run gbọ́pẹ́ wa gba yìí wa iṣu ń bẹ lébè orí bùkátà fagbẹ́ òkò gán tàjú borí bùkátà fún níyàgbàdo tọ̀dọ̀ orí bùkátà fẹ́lẹ́kọ adele ayé òkè adele ayé náà adébùkátà Ọlọ́run ọlákì tán adégòkè lórúkọ ti tèmi o. ìwé ìròyìn Nigerian Tribune ló wọ̀n dé ló wà lórí tábìlì ìròyìn lọ́dọ̀ tèmi o yé iṣẹ́ yá. according to Kadara Vanguard lórúkọ ìwé ìròyìn tèmi o. ojú ìwé kẹrin ni mo gbà lọ́wọ́ tí mo fi ń ṣíde ìròyìn lábala kejì yìí o lọ́wọ́ ìsàlẹ̀ gbẹ̀rẹ̀ lápá sí ni mo ti rí eléyìí pẹ̀lú àkọlé tó gbèrú pé látàrí àwọn ọjọ́ àwọn Ògúnmẹ́fun Adémẹ́fun Teachers Day FEG wọ́n gbé oríyìn fún àwọn olùkọ́ni látàrí pé pẹ̀lú ọmọ 19 years tó ń dayé láàmú coronavirus covid àwọn tíṣà àwọn olùkọ́ni wọ́n dúró wọ́n ṣakin wọ́n ṣiṣẹ́ wọn àkọlé tó gbèrú nìyẹn o ọ̀rọ̀ ìwé aláwìyé mi ni ó ní àgbàlagbà tí ò dẹ́kun àpárá ṣíṣe kò ní dẹ́kun àbòkù kíkan adífá fún ìròyìn tó wọ̀n dé yìí pé nígbà tí àwọn olùkọ́ ò torí pé covid-19 lásìgbò ọmọ 19 years tó kàn ń dá pé àlejò bú ni ẹ̀ ó fi Nàìjíríà lẹ̀ ó lọ tìfẹ̀tìfẹ̀ ni pé àwọn olùkọ́ ò torí ẹ̀ pé asánájà papọ̀ wọ́n dúró wọ́n sì ti ẹ̀kọ́ ṣèlú àmú kí FEG ìjọba àpapọ̀ kan gbóríyìn fún ọ pé àyìnyín pé ẹkú àfọmọnìyàn ṣe o níbo ní olú ìlú orílẹ̀ Nàìjíríà yìí tẹ́pẹ́ ní Àbújá wọ́n sọ pé látàrí pé kí ni ọjọ́ àwọn olùkọ́ yìí tó ń bọ̀ ayẹyẹ ọjọ́ àwọn olùkọ́ yìí tó ń bọ̀ pé èlé ni wọ́n fi ọ̀rọ̀ yìí sí ẹni tó jẹ́ pé mínísítà fún ètò ẹ̀kọ́ ní Nàìjíríà tó dájú ní àgbà ńlá ìtòrúkọ ẹ̀wọ̀n débi o Malam Adamu ló wá kéde ẹ máa gbọ́ ó ní ọ̀rọ̀ ìwé aláwìyé wa náà ń gbọ́ ó lóun nìkan ní olùkọ́ jọ́ ẹni tó bímọ méjì tó ń gbà náà mẹ́ta ó ní sẹ́wọ́n àríwọ̀ yín olùkọ́ yìí o ìjọba ń bá yín múra wọn ń pèsè ilẹ̀ wọn múra lẹ̀ pé ọjọ́ ayẹyẹ pé ọjọ́ ládìó ó ní àmọ́ ṣùgbọ́n bọ̀ ṣá o pé life importance English teacher mi ló mọ̀rọ̀ lò pé they do not die they simply live on pé ẹ̀yin ni life importance tí kì í kú láéláé pé whoever fail to appreciate will appreciate pé tíyẹn bá mọ rírì pé kò mọ rírì Ọlọ́run nìyẹn o wọ́n á sọ̀rọ̀ dímọ̀ bẹ́ẹ̀ pé àìdúpẹ́ lọ́wọ́ aláṣepọ̀ àṣetán ló ní ìyẹn ṣì ní iṣẹ́ tó pọ̀ láti ṣe pé ẹ tún tẹ̀síwájú o gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe tẹ̀jẹ̀ kí covid-19 kó dá yín dúró ó wá parí ẹ̀ síbi tó ti sọ̀rọ̀ mi pé wo ọ̀rọ̀ English àmì ni pé the value of a person is known by his contribution to the world pé ntí èèyàn jẹ́ nípa tó ṣe sí ayé ló máa dìímọ̀ pé ipa tẹ́ ẹ ní nígboro ní Nàìjíríà yìí látàrí pé covid-19 ti ẹ̀dín kọjá àbáfà kò ti ẹ̀dín lọ́wọ́ pé agbóríyìn fún yín gbósà èmi kọ́ ló sọ bẹ́ẹ̀ o mínísítà fún ètò ẹ̀kọ́ ni wọ́n fi sí lẹ́nu ta ló fi sí lẹ́nu FEG ìjọba àpapọ̀ ẹ mọ̀ jẹ́ kẹ́sì ẹ lọ sójú ìkànnì ìwé ìròyìn Nigerian Tribune tó wọ̀n láàárọ̀ yìí ẹ kà ó. babaláwo mo ń jẹ́ ẹ̀rí o. ẹ ṣe bẹ́ẹ̀ mo bẹ̀rẹ̀ báyọ̀ lákàtà ti tèmi ojúwe kẹwàá ni mo sáré lọ ní pápápá ìwé ìròyìn Vanguard tí Kádàrá dà sí mi lágbàdá láàárọ̀ ti tèmi o. Yorùbá mọ̀ sọ̀rọ̀ kan wọ́n ní pé àbámọ̀ ọmọ ṣe àṣetán ó dáa pọn ìbá dáa kẹ́tì má kànlẹ̀kùn yàrá ọ̀ràn nígbà náà kí ó jẹ́ pé ká máa jogún mọ́ yọ sí ni o ọmọ Yorùbá o ọmọ kọ́jú òjìrè lórílẹ̀‐èdè Nàìjíríà lápapọ̀ gbogbo ẹ̀yà tó ń bẹ ńlẹ̀ yìí àwọn àgbààgbà ló ń jẹ́ kó di mímọ̀ láàárọ̀ tòní pé a mọ̀ ti finá sórí òrùlé sùn o ǹjẹ́ kì í ṣe pé bóyá a ti fọ́ gbá ṣọṣọ lójú báyìí dandan ni kí wọ́n rẹ́pọ́n ǹjẹ́ kì í ṣe pé bóyá a ti fi lórílẹ̀‐èdè yìí a ti ti ọwọ́ ara wa bọ́ ṣọlọ àwọn ẹgbẹ́ Afẹ́nifẹ́re ló mọ̀ ń sọ bẹ́ẹ̀ láàárọ̀ ti tòní o nígbà tán pàkíyèsí gbogbo ọ̀jọ̀gbọ́n onílàákàyè gbogbo ìran kòtò ìjìrì àti ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà sí nǹkan pàtàkì
níbi tí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà dé tó ń tiri lórí omi yìí tí ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ní kàyéfì ibẹ̀ ni àwọn ẹgbẹ́ Afẹ́nifẹ́re ti ń jẹ́ kó di mọ̀ pé tó àwọn agbésùnmọ̀mí wọ́n máa ti ń dáná ogun wọ́n ti ń poná ọ̀ràn wọ́n ti ń lùlù wàhálà pé bí ó dogun kó dogun bí ó dọ̀ràn kó dọ̀ràn bí ó digbe kó digbe lórílẹ̀‐èdè Nàìjíríà wípé wọ́n fẹ́ ja ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà lógun ǹjẹ́ ìjọba níná ń jó lórí omi ẹgbẹ́ abótórí rẹ̀ wá kí làwọn Afẹ́nifẹ́re tí wọ́n rí tí wọ́n fi sọrú ọ̀rọ̀ bẹ́ẹ̀ níbi ìpàdé pàtàkì tó yẹ kó wáyé ní lọ́lọ́ yìí pẹ̀lú àwọn àgbààgbà mẹ́jọ bàjẹ́ tó jẹ́ pé ẹni tí ó jẹ́ ẹni àkọ́kọ́ nínú àgbà Afẹ́nifẹ́re mú sọ nípa Ayọ̀ Adébánjọ ló léwájú ní ilé wọn tó wà ní ìpínlẹ̀ Ògùn níbi tí bàbá ti gbé bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ tó yẹ pé àwọn igbákejì wọn pẹ̀lú àwọn alẹ́nu lọ́rọ̀ lọ́lọ́kan òjọ̀ kan tí wọ́n wà mẹ́ oníkálukú sọ tí wọ́n wù wípé sẹ́ẹ̀ bá a ṣe fi iná sórí òrùlé sùn iṣẹ́ Ọlọ́run ọba làwa ń bẹ̀ ó pé kó mọ yọlẹ̀ fún wa lórílẹ̀‐èdè Nàìjíríà o nítorí pé àyè tí wọ́n ti fi gba àwọn agbésùnmọ̀mí láti ilẹ̀ tí wọ́n ti pè wọ́n wá tí wọ́n ti pè olè wọn wá jà àwa fẹ́ mọ̀ pé olóko mọ́ mu báyìí ṣó yẹ kó rí bẹ́ẹ̀ sá wọ́n wòye wípé ìjẹ́jẹ́ mọ̀ pé àwọn agbésùnmọ̀mí lákọlákọ ni wọ́n sì wà bí ìbọn wípé bí wọ́n ṣe ń gbìyànjú àti wá wọn bọlẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n tún ń peléke sí o bá a ṣe ń gbìyànjú àti kó ẹ̀kọ́ bá a ṣe ń gbìyànjú láti kó yọwọ́ kílà kó wọn kú o lábọ́ bẹ́ẹ̀ ni wọ́n tún ń gbọ̀n sí o ẹ wò wọ́n wá ń jẹ́ kó ní mímọ̀ gẹ́gẹ́ bí ohun tí àwọn àgbààgbà Afẹ́nifẹ́re wọ̀nyí fẹ́nu papọ̀ tí wọ́n ń sọ̀rọ̀ láàárọ̀ tó nílé lórí wọ́n ní pé ìkìbá dá ìjọba orílẹ̀-èdè Nàìjíríà káwá wọ̀rọ̀ kò fi ṣàdá ṣe rí ẹgbẹ́ Àmọ̀tẹ́kùn nìtẹ́ rí tí ó jẹ́ ti ìran kóòtù òjìrì àti èbùbẹ́ àgọ́ tí ìran àwọn yínmírín ìyẹn àwọn ẹ̀yà Ìgbò tó jẹ́ pé wọ́n wá láti apá àríwá orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ní kìbá dáa ká fi ààyè gbà wọ́n kí wọ́n kúkú jẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ bí a bá lè yọ̀ǹda agbára fún wọn kí wọ́n jẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ wọ́n ní yóò ṣe wá ní àti ọlọ́pàá agbègbè community policing community police wọ́n ní tá a bá lè fi ààyè gbà wọ́n bẹ́ẹ̀ wọ́n ní yóò ṣe wá láǹfààní lórílẹ̀‐èdè yìí Nàìjíríà yìí ní apá gúúsù ní apá ìlà oòrùn wọ́n ní pé a sì mọ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé tó ìjọba àpapọ̀ àmọ̀ràn fún yín o ṣé ẹ rí àwọn àjọ Àmọ̀tẹ́kùn àti ebùbẹ́ àgù ẹ jẹ́ kí wọ́n kúkú di ọlọ́pàá ìpínlẹ̀ state police kí wọ́n di ọlọ́pàá agbègbè ọlọ́pàá ìpínlẹ̀ àti agbègbè wọ́n ní eléyìí bí ó ṣe wá láǹfààní o nítorí àwọn agbésùnmọ̀mí gbogbo tàkúté tí wọ́n ń dẹ kí wọ́n lè kó sí fúnra wọn ojú ìwé kẹwàá ló wà ìwé ìròyìn Vanguard tó jáde láàárọ̀ yìí. káàbọ̀ ojú ìwé kejìdínlọ́gbọ̀n page 28 ni mo gbà lọ́wọ́ ìwé ìròyìn Nigerian Tribune tó jáde láàárọ̀ yìí yé olórogún ni o eléyìí tí mo fẹ́ fèdè kan bẹ́ẹ̀ ló wà lókè téńté lápá sí bẹ́ẹ̀ pé kò sí ìrànpadà nínú pé àáwòṣẹ́ níran àáyànṣẹ́ lódì èmi kọ́ sọ bẹ́ẹ̀ o àwọn tó jẹ́ pé dírẹ́bà ọkọ̀ àjàgbé tó ń gbé bẹtiró àwọn ni wọ́n sọ bẹ́ẹ̀ láàárọ̀ yìí ó ṣe ọ̀rọ̀ ìgbé aláwọ̀ yé mi ni o ó ní bá ti ṣe làwí ẹnìkan yín àná ẹ̀ lódì òun lódì fáfúrò yìí tó wọ́n dé yìí ó pé àwọn àjọ dẹ́rẹ́fà tẹ́ pé wọ́n jẹ́ ẹ̀ka kan náà àjọ tẹ́ pé àjọ Nigerian Union of Petroleum and Natural Gas Workers ṣe pé nupengi ni wọ́n ń sọ dímọ̀ pé ọmọ Nàìjíríà tó dájú ní àgbáláyé wà ní yẹ̀sì òun ní àyè máa gbọ́ pé kò sí pé àwọn ń bojú ẹ̀yìn pé àwọn ronú padà pé ní ọjọ́ kẹjọ oṣù kẹwàá ní agbára Ọlọ́run ìṣàlà pé àwọn bẹ̀rẹ̀ ìwòsàn nìran kí ló dé tó fi jẹ́ pé báyìí wọ́n tẹnu bọ̀rọ̀ wọn ní àkíyèsí ìgbà àkọ́kọ́ rẹ̀ tó pé àwọn máa pè pé ìjọba àpapọ̀ FG ẹgbẹ́ ìgbésẹ̀ tó yẹ ní ọjọ́ tíṣídẹ̀ẹ́ ni wọ́n sọ ilé ìdímọ̀ nípasẹ̀ pé ẹ wo àwọn abáṣọ bí kò sẹ́ni tó máa gbọ́ àmọ́ ìwẹ̀yìn ìwé ìròyìn Nàìjíríà ti mú máa bọ̀ ọ̀rọ̀ ìwé aláwọ̀ yẹn ni wọ́n ní bí pápá bá ń jólókó máa jẹrà ló ń ṣòfò ni wọ́n á fi rán Nàìjíríà ti mú pé ẹ jẹ́ kí àwọn ọmọ Nàìjíríà kan gbọ́ pé ní ọjọ́ tíṣídẹ̀ẹ́ nígbègbè sẹ́ pé látàrí ìpàdé tí àwọn ṣe àwọn ti fẹnu ẹ̀kọ́ wọ́n wá fi ọ̀rọ̀ sí ẹnu ẹnìkan tó jẹ́ pé orúkọ tiẹ̀ wọ́n dé ń bí o tó jẹ́ pé òun ni alága fún ti ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó Táyọ̀ Abóyèjé ló wá tẹnu bọ̀rọ̀ ó ní ẹ máa gbọ́ ní ọmọ Nàìjíríà ó ní ààbò ti ara àwọn nìkan kọ́ ni àwọn ń jà fún ààbò dírẹ́bà tó ń wakọ̀ àti ààbò àwọn aráàlú pé tí nǹkan máa ṣẹlẹ̀ pé yàrá pé àwọn ti ń pè ìjọba pé ìjọba kì í ṣe ẹ̀kan kì í ṣe ẹ̀mẹ̀jẹ̀ ìjọba FG ẹ̀yin ní bàbá wa ní ìyàwó ẹ ṣe tó ṣe àwọn ọ̀nà yìí kéde mẹ́ta àwọn kíní máa ń tó máa ṣubú pé a ṣe ìjàmbá fún ẹni tó ń lọ jẹ́jẹ́ tiẹ̀ ẹ jẹ́ mi jókòó pé àkàn wọn wá mú ọ̀rọ̀ ìwé aláwọ̀ yìí sọ́dọ̀ pé ìjà ọgbọ̀njọ́ pé FG tó ń ṣe nìyẹn pé àkàn ń gbọ́ kò dáhùn ní olókọ́láyà ìbá bìtì ìbá àdúrà wọn pa ni pé kò kọ́ mi pé àti pẹ̀lú pé ilé ìlú wa mú káwọn sọ pé ní ọjọ́ kẹjọ àfi tí ìjọba àpapọ̀ FG tó máa gbé ìgbésẹ̀ láti wá ọ̀rọ̀ kọ̀ṣàdá lórí táwọn sọ yìí wọ́n ní àbájáde ilé táwọn ṣe ni pé ìpàdé tó wáyé níbo ní Enugu ni àwọn ti ṣe léyò wọ́n sọ tó pọ̀ o àìgá èèyàn kò pé kó bí ọmọ tọrùn wọ́n náà ìmọ̀ Nàìjíríà kì í sára àwọn nìkan àwọn ń jà fún o àti ààbò torí ni o torí wọn kí nǹkan lè lọ bó ti yẹ kó lọ ó díwẹ́ kẹ́ ìkejìdínlọ́gbọ̀n ìwé ìròyìn Nigerian Tribune èmi kàn ká díẹ̀ mbẹ́ ẹ mọ̀ ti yẹ kẹ́ ṣe náà ẹ rà ẹ kà ó.
bọ́ babaláwiye Mo jí àbíké o. tẹ̀síwájú alágbẹ̀rẹ̀ mi tó ń lulẹ̀ lójú kan àmì láti wà ń bẹ̀ mú jáde o. ní ọjọ́ ìwé kẹwàá tí mo wà tẹ́lẹ̀ náà ni mo tún wà báyìí o ìwé ìròyìn Vanguard tó wà níwájú mi láàárọ̀ ti tò ní níbi tí àwọn àgbààgbà ọ̀jọ̀gbọ́n nílẹ̀ akáyì ti ń jẹ́ kó dímọ̀ pé má foko mi dáràn ọjọ́ kan láì lọ́wọ́ Yorùbá ló sọ bẹ́ẹ̀ bùkún ẹ̀kọ́ o lórí ọ̀rọ̀ àkọlù kọgbà lọ́tún lọ́sì tó wáyé lórílẹ̀‐èdè Nàìjíríà ǹjẹ́ jẹ́ mọ̀ pé nǹkan pàtàkì kan náà tún kan ìpínlẹ̀ Èkó gbọ̀ngbọ̀n o lórí ọ̀rọ̀ ìṣọ́ aláàbò pàtàkì tí ṣe ọ̀kan lára àwọn ẹlẹ́nulọ́rọ̀ ọlọ́pàá tí àwọn agbésùnmọ̀mí ìṣẹ̀dá tí wọ́n tún kọlù ní ìpínlẹ̀ Èkó ọ̀rọ̀ yìí jẹ́ ohun tó jẹ́ pé ó dùn ìjọba ìpínlẹ̀ Èkó à ń sọ̀rọ̀ nípa ọlọ́pàá àwọn tí wọ́n pe orúkọ rẹ̀ ní CSP Kasim Abonde gẹ́gẹ́ bí wọ́n ṣe pe orúkọ rẹ̀ Kasim Abonde wọ́n ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ọjọ́ 23 oṣù kẹsàn-án tá a wà yìí gangan ní agbègbè Àjàó Estate ní ìpínlẹ̀ Èkó lórí bí wọ́n ṣe rán an lọ sọ́nà Àpàpà Ìgbòdo tó jẹ́ pé àwọn gànfẹ́ kọlu wọ́n ṣe ṣìbáṣìbò láì ṣẹ̀ láì lò jẹ́jẹ́ mọ̀ wípé ẹni tó jẹ́ gómìnà ẹni àkọ́kọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ó ti tọ́ sókè ó fọ ojú gbà á lórí ọ̀rọ̀ náà ó ń jẹ́ kó di mímọ̀ pé tó níwọ̀n ìgbà tí wọ́n fi lè ṣe bẹ́ẹ̀ fún ọ̀kan lára àwọn ẹ̀ṣọ́ aláàbò ní ìpínlẹ̀ Èkó a jẹ́ pé bí wọ́n bá rí òun náà ní ọwọ́ pa ẹsẹ̀ pa wọ́n lè ṣe bó ṣe wù wọ́n fún òun nìyẹn o ǹjẹ́ ẹjọ́ mọ̀ pé ọ̀rọ̀ yìí ló bí gómìnà nínú tó fi pa aláṣẹ pé tó ẹni tí ṣe ẹni àkọ́kọ́ nínú ẹnu iṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó ìyẹn commissioner of police ọ̀gá àgbà ọlọ́pàá yẹn ti ìpínlẹ̀ Èkó àwa nílò obìnrin wà nǹkan bẹ̀ gbogbo ìṣẹ̀dá tó dàbẹ̀ ni pé wọ́n lẹ́bọ̀ lẹ́rù tí wọ́n ní ọwọ́ nínú ìṣekúpa ní alàgbà tó jẹ́ ọlọ́pàá kan lẹ́yìn alàgbà Kasim yìí pé wọ́n gbọ́dọ̀ wá wọn o wọ́n sì gbọ́dọ̀ fi ọwọ́ òfin mú wọn gẹ́gẹ́ bí àṣẹ tí gómìnà Babájídé Olúṣọlá Sanwó-Olú tó jẹ́ pé ó pa fún àwọn àjọ ọlọ́pàá tó wọ́n gbọ́dọ̀ lè fi imú fílẹ̀ kí wọ́n sì rí i pé wọ́n ṣe àwárí àwọn ìṣẹ̀dá tó wà láabi náà tí wọ́n pa ọlọ́pàá náà ní ìpọn ìfọnáfọnṣo tí wọ́n sì jẹ́ kó dímọ̀ pé àwọn ò lè fi àwọn òṣìṣẹ́ àwọn ní ìpínlẹ̀ Èkó tàfàlà fún ẹnikẹ́ni o bẹ́ẹ̀ làwọn ò lè fi ọwọ́ yọ̀bọ́kẹ́ mú àwọn ẹ̀ṣọ́ aláàbò láwùjọ ọ̀rọ̀ yìí ó jẹ́ tí ó jẹ́ pé ó dùn gómìnà ìpínlẹ̀ Èkó lọ́pọ̀lọpọ̀ pé láìṣe ọlọ́pàá tó tọ́ra rẹ̀ dágúdígúnjalè dènà dé yín kí lẹ ṣerú ẹ̀ fún tó ohun tí ẹ̀dá kankan ò mọ̀ Ọlọ́run mọ̀ o ojú ìwé kẹwàá ló wà ìwé ìròyìn Vanguard tó wà níwájú mi láàárọ̀ tòní. ojú ìwé karùn-ún ni mo gbà lọ ìwé ìròyìn Nigerian Tribune olórogún ni lọ́wọ́ ìsàlẹ̀ gbẹ̀rẹ́ lápàtàn ni mo ti rí rí pé Obaseki àwọn olùdáninímọ̀ràn àgbà méjì ó wáá fi orúkọ kọmíṣánná 11 ránṣẹ́ sí ilé ìgbìmọ̀ aṣòfin o ní ìpínlẹ̀ wo ẹ̀yin náà mọ̀ ẹ̀ ń tẹ́tí lẹ́ẹ̀pọ̀ ju ìpínlẹ̀ Ẹdó àkọlé tó gbèrú ni ṣé ọ̀rọ̀ English àmì ni ó ní nothing is late when God step in kò tí ì pẹ́ jù tó bá jẹ́ pé Ọlọ́run dá sí nǹkan yẹn kábíyèsí Ọlọ́run ló dé fáfúrò jẹ́ pé ọmọdé yọ pé lẹ́yìn oṣù mẹ́wàá 1 2 3 4 mẹ́wàá tó jẹ́ pé gómìnà tó wà lórí ìlú nígbà kejì ní ìpínlẹ̀ Ẹdó tó pé orúkọ ẹ̀wọ̀n dẹ̀mí gómìnà Godwin Obaseki ti ìpínlẹ̀ Ẹdó ní ọjọ́ ìṣẹ́gun tíṣídẹ̀ẹ́ ní àná òde ìlú jẹ́ pé gbogbo ìṣẹ́ pé àwo àwọn tó jẹ́ pé olùgbàdìmọ̀ràn méjì ṣé ọ̀rọ̀ ìwé aláwòye mi ni ó ní bí wọ́n ti ṣe mọ kì í jẹ́ kí wọ́n gbọ́ bí wọ́n ti ṣe tó kì í jẹ́ kí wọ́n gbà àti pẹ̀lú ìwé aláwòye ni ó ní Tinubu ni mo ṣe kì í jẹ́ kéèyàn tẹ́gbẹ́ èmi ni mo níra mi kì í jẹ́ kéèyàn tá gbà ẹnìkan ò dágbọ́n tán ló fi jẹ́ pé a ó fi pé ẹ̀yin tẹ́gbẹ́ ẹ máa gbà mí lọ́rùn bóyá èèyàn méjì ó wá kọ ìwé bóyá orúkọ ìkíní ìkejì kẹta rí mọ́kànlá tátán kọmíṣánná tí wọ́n bá wọn ṣiṣẹ́ torí pé ẹnìkan àkìdáyé tó ṣe àkìdáyé bàjẹ́ ó wá taari ẹ̀ sí ilé ìgbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ Ẹdó bẹ́ẹ̀ bọ́jọ́ níbi ó wọ́n ní tẹ́lẹ̀ bá gbàgbé ẹja rán yín létí ní kété tó ti wọlé ní oṣù kọkànlá tó pé wọ́n ti búra fún ọjọ́ kejìlá ní 2020 tó pé Obaseki ló ti sọ pé ẹ wo ẹ̀yin ilé ìgbìmọ̀ aṣòfin ò tó pé ní ìpínlẹ̀ Ẹdó yìí ó ẹ fún mi ní àǹfààní láti jẹ́ pé mo ṣe tó yẹ kó ń ṣe pé àwọn olùgbàmọ́nà ẹ̀yà mọ́kànlá mẹ́ẹ̀ẹ́dógún wọ́n ní wọ́n lẹ̀ ti bọ́ọ̀lù pé yá gbé ìgbésẹ̀ àmọ́ ṣùgbọ́n bọ̀ṣà pọ̀ bí jí abẹ́tífọ́dù ló dí àsìkò sí àwọn wúyẹ pé nítorí nǹkan méjì kan pé ètò tó dáìrín lẹ̀ ló jẹ́ kí mo tó ká àwọn tó tẹ̀lé gómìnà Obaseki láti gbé òṣèlú progressive ọ̀gẹ̀dẹ̀ fẹ́ràn níṣó níṣó lílà àbáṣe gbé a sì máa gbé lára níṣó níbẹ̀ kájọ lọ fojú ojúṣe nìkòwò tí wọ́n tẹ̀lé bẹ̀ àwọn náà fẹ́ kó dáa àwọn tó wà mẹ́ta ní àwọn alágbà ẹgbà tí wọ́n lé ẹ̀ tó jẹ́ pé wọ́n dẹ́yẹ sí ẹ̀mẹ̀ yẹn àwọn lọ́fíìsì ọdún pé èdè ló jẹ́ pé ó dà kó fi falẹ̀ dé àmọ́ sí pọ́nmọ̀ ṣáó ìwé aláwòye mi ṣe pé àtàárọ̀ ní ilẹ̀ tíṣu ẹni tó fòwúrọ̀ ṣòfò yóò jogún ṣe pé nísìnyí ó ti wá gbé pé ẹyá ẹ bá wọ́ọ̀lù kí àwọn tó jẹ́ pé wọ́n lè bá wọn ṣiṣẹ́ kí wọ́n tẹ̀sẹ̀ ó pọ̀ ojú bẹ́ẹ̀ lọ mo ka díẹ̀ mbẹ́ ojúwe karùn-ún ìwé ìròyìn Nigerian Tribune tó wọn ò dé lára yìí ẹ káwó. babaláwo yẹ ìrìn àjò ń ṣe bẹ́ẹ̀ ń tẹ̀síwájú ojúwe kejìlá ni ìwájú ọ̀là lágbára ọlọ́mọba ìwé ìròyìn Vanguard tó wà ní ọdún mi láàárọ̀ ti tòní níbi tí ọ̀kan pàtàkì lára àwọn alẹ́nulọ́rọ̀ tó jẹ́ amòfin àgbà ní orílẹ̀-èdè wa Nàìjíríà nílé ìgbìmọ̀ aṣòfin àgbà ní ìlú Àbújá ẹni tí ó jẹ́ gẹ́gẹ́ bí aṣojú fún ẹkùn ìdìbò kan pàtàkì ní ìpínlẹ̀ Ẹdó ìyẹn apá àríwá ìpínlẹ̀ Ẹdó mo ń sọ̀rọ̀ nípa Senator Francis Alkena
níbi tó ti gbé bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ lánàá òde tó ń pe gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó lórí tẹlẹ́mù tó bá ti jò tó ń pè wá ṣàkíyèsí tó ń jẹ́ kó dimọ̀ pé tó orílẹ̀-èdè nàìjíríà mà ń dàgbà à ń lọ́jọ́ lórí o àti kúrò lọ́mọ àgbékọ́rùn nínú oko àti kúrò láròbó kí ló ń tó kù fún wa láti ṣe òun náà ní pé káyà jí ní jí òdodo ó ní àsìkò ti tó abáníyàkálí ní àtẹ̀jì tí ọlọ́run ọba mi ti jẹ́ kí orílẹ̀-èdè nàìjíríà wá sílé ayé ọdún mọ́kànlé lọ́gọ́ta 61 years of age mọ̀ lórílẹ̀-èdè tá a wà yìí orílẹ̀-èdè tó ṣàn fún wàrà àti fún oyin orílẹ̀-èdè tó jẹ́ wípé ọlọ́run ọba mi jogún nǹkan àwọn nǹkan àlùmọ́ọ́nì tó jẹ́ wípé ó lè mú ètò ọrọ̀ ajé wa rọ̀ ṣọ̀mù orílẹ̀-èdè tí atẹ́gùn fẹ́ láfẹ́jù orílẹ̀-èdè tí ooru tó mú níwọ̀nba orílẹ̀-èdè tí ọlọ́run ọba kò jẹ́ kí ilẹ̀ kó máa rì mọ́ wa lẹ́sẹ̀ orílẹ̀-èdè tó ṣohun gbogbo ní déédéé orílẹ̀-èdè tó fún wa ní àwọn igbó ọ̀dàn dáadáa orílẹ̀-èdè tó fún àwọn ẹlẹ́ranko tó jẹ́ wípé àmúpajẹ orílẹ̀-èdè tí ó jẹ́ wípé ọlọ́run ọba mi tẹ́ tó sì jẹ́ pé a nílò ìfẹ́ ìṣọ̀kan àti ìfinúmímọ́ bára ẹni ṣe alàgbà Francis imọ̀ di oníwàásù o wọ́n yọra wọn kúrò nínú alágbó òṣèlú wọn wá ń wàásù gbà nínú ìròyìn láàárọ̀ tìtòní wọ́n ní ẹjọ́ àsìkò tó níwọ̀n gbà tá a kì í ṣe ọmọdé mọ́ ẹ jẹ́ a bára wa fi ìfẹ́ àti ojúlówó ìṣọ̀kan ká fi bára wa lò wọ́n ń wòye wípé bá a ṣe fẹ́ mọ̀ pín lọ́tọ̀ọ̀tọ̀ tá a fẹ́ mọ̀ rìn lọ́tọ̀ọ̀tọ̀ ìwọ tó jẹ́ pé oníkálukú ń yẹra rẹ̀ sọ́tọ̀ yìí wọ́n ní kò mọ̀ pọ́n wa lé lórílẹ̀‐èdè yìí o àbí orílẹ̀‐èdè yìí kọ́ làwọn kan ti gbé lògbàrí tí ayé wọn ní ìtumọ̀ tí ẹ̀kọ́ ọ̀fẹ́ tó wáyé orílẹ̀‐èdè yìí kọ́ làwọn kan ti gbé yin Ọlọ́run lógo kí ló dé tó jẹ́ pé àwa tá a wá wà lásìkò yìí àwa ń ṣetán láti múra wa lẹ́rú àṣetán láti yọra wa nípọ̀ṣìn àṣetán láti mọ ibu ẹnu síra wa lára wọ́n ń wòye wípé bí àwọ̀ bá ń bẹ níbẹ̀ já yanjú ẹ àníṣe lásìkò yìí ní ìfisọ̀rí ayẹyẹ àjọ̀dún ọdún kọkànléní ọgọ́ta torílẹ̀-èdè nàìjíríà ń kànlẹ̀kùn láti pé yìí wọ́n ní pé ẹ jẹ́ kó ní kálukú ṣe àtúnṣe o ká jọ ká má máa lépa àfẹ̀mí mọ́ kó jẹ́ ìlépa ìtẹ̀síwájú orílẹ̀-èdè àti àwùjọ gbogbo alápapọ̀ gbogbo ẹ̀dá tí ọlọ́run ọba mi bá ṣe ọ̀run lájiná fún kó rántí àwọn tó jẹ́ pé wọ́n ń sunkún ebi gbogbo ìṣẹ̀dá tí ọlọ́run ọba mi bá gbà fún tó wà nípò ẹ jẹ́ àrántí wípé ẹ̀dẹ́ ní ipò ẹ̀dẹ́ lówó ẹ̀dẹ́ lọ́lá ẹ̀dẹ́ sì ní bí tá a wà o ọlọ́run ọba mi kò sára tí ò lè fi ni dá o wọn nítorí náà ńkọ́ kájọ gbogbo kùdìẹ̀kudiẹ níbi tó kù sí kí àtúnṣe àti àtúntò kó yá wà láti àkàtà ẹnì kọ̀ọ̀kan wa ojúwe kejìlá ló wà ìwé ìròyìn Vanguard tó jáde láàárọ̀ tòní. káàbọ̀ ojúwe kejìdínlọ́gbọ̀n pé 28 ni mo ṣì wà olórogún ní sẹ́ẹ̀ lọ́wọ́ ọwọ́ ìsàlẹ̀ gbogbo ẹ̀rẹ́ o àmọ́ ṣùgbọ́n ìsàlápá sí mbẹ́ ni mo ti rí o pé àkọlé tó ń gbèrú o àjọ Nigerian Union of Journalists àwọn àjọ oníròyìn nìyẹn wọ́n pe FEG ìjọba àpapọ̀ pé ẹ ṣe nkankan àti àwọn nkankan lórí kíní lórí ètò ààbò nàìjíríà tó pé ó ti ro ẹsẹ̀ kíní apá tún ó ti ro ẹsẹ̀ kejì apá sí wa ní mo gbéra tán lójú ayé wa irọ́ ó padà sílẹ̀ o àkọọ́lẹ̀ tó gbèrú nìyẹn ṣé ọ̀rọ̀ ìwé aláwòye mi ni ó ní àṣejẹ òkúrò lẹ́nu àgbọ̀n lẹ́nu abiyamọ ló ti dàbí ìgbẹ́ ló ti dàbí ìgbọ̀nsẹ̀ àti pẹ̀lú ìwé aláwòye mi ló sọ̀rọ̀ ó ní bọ́gẹ̀dẹ̀ ó bá dùn ní dòdò ẹnu ara àkìrè báyìí ọ̀nà báyìí ló ti yẹ ká gbọ́ òbí yan bá máa rọ́ tó máa gbomi tí ò ní lẹ́sẹ̀ ẹ̀wá Èkìtì lọ òun ló dé bá fúnròyìn tó wọ̀de pé àwọn àjọ Nigerian Union of Journalists tàbí àjọ oníròyìn tàbí àwọn lẹ́nu gan ni wọ́n sọ pé látàrí ètò ààbò Nàìjíríà tó yẹ pé ó dà kó mẹ́ẹ̀ yìí ohun tó jẹ́ pé wọ́n ń sọ níbi ni pé àwọn tí ẹ̀ kọ́kọ́ yin ìjọba àpapọ̀ wọn ní yin nìkan ni ó ṣe mí ò pé kú iṣẹ́ ló mórí ṣe pé àwọn yìn wọ́n fún akitiyan àti ìgbésàn gbé wọn ní àmọ́ ṣùgbọ́n bọ̀ ṣá pé àwọn ìkan ọmọ Nàìjíríà tẹ́pọ̀ ọ̀pọ̀lọ́ ó ń gbá lórí wọn ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀wá òye wà àti àwọn tẹ́ pé wọ́n mọ̀ nípa ti ètò ààbò pé ẹ fọwọ́ ìgbà wọn àti pẹ̀lú ẹ ṣe nǹkan kan pé nígbà téèyàn bá ti gba bí tó tọ́ bí tí bí òmù yẹ̀sì jáde wá pé kíyàn ṣe nǹkan mí ni o wọ́n mú ọ̀rọ̀ English àbísẹ́ pé if you are doing your best and your best is not giving your desire change strategy or you do something else o ń ṣe nǹkan tó lè ń ṣe yẹn kò lè mú nǹkan tó ń lérò jáde pé pa ìlànà tàbí kò ṣe nǹkan mi pé ká gbé ìgbésẹ̀ láti wá lu àwọn ọ̀nà mìíràn wọ́n sọ ilé ìdímọ̀ tàbí pé kí ni wọ́n tàbí pé ètò kan tó wáyé láàrin orílẹ̀-èdè Ísírẹ́lì àti ètò kan tẹ́ pé nípa ilé iṣẹ́ igbákejì ààrẹ ní Nàìjíríà yẹn ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò tẹ́ pé wọ́n so wá pọ̀ pé àbò gbọ́dọ̀ fẹsẹ̀ múlẹ̀ ni àwọn oníròyìn wá gbé ìgbésẹ̀ kan gẹ́gẹ́ bó ti hàn dénú ìwé ìròyìn pé ajá tí ò létí kò ṣeé fi dẹ̀gbẹ́ pé àwọn mọ̀ pé kò fẹ́ sọ Yẹmí Ọ̀ṣínbàjò ó ní etí wọ́n dẹ̀ nímọ̀ ọgbọ́n ọ̀yọ́ ni wọ́n jẹ́ pé ó
orí tábìlì wọn ni wọ́n parí ìwé tán kọ sí pé àwa àjọ oníròyìn Nigerian Union of Journalists o ohun tí à ń rò ní pé ẹgbẹ́ ọ̀nà mìíràn látàrí ètò ààbò Nàìjíríà yìí kó lè fẹsẹ̀ múlẹ̀ ẹ wo ìròyìn yẹn pọ̀ jù bẹ́ẹ̀ lọ wọ́n ní káàdì tí bá gbọ́rọ̀ la ṣe ń sọ lójú ọmọ ẹ̀ o ojú kejì nínú ọgbọ̀n ìwé ìròyìn Nigerian Tribune ẹ mọ tí ẹ kẹ́ ṣe dáhùn ẹ káwó. babaláwo yé àdó sàlámù kan bọ́sàn bá lò nǹkan àlèmúgbà o lójú ìwé kejìlá náà ni mo ti mú ròyìn tẹ̀síwájú wóró ìfáǹkà tó wà níwájú mi lọ́wọ́ ìsàlẹ̀ gbèrè o níbi tí ọ̀kan pàtàkì lára àwọn alẹ́nu lọ́rọ̀ gómìnà ta ní lórílẹ̀‐èdè Nàìjíríà tálólúwa rẹ̀ gómìnà ìpínlẹ̀ Rivers gangan ni mò ń sọ nípa rẹ̀ lánàá òde ló mọ̀ sọ̀rọ̀ kan o alàgbà Nyesom Wike ǹjẹ́ kí ọ̀rọ̀ tó ń sọ tó ń pàkíyèsí ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà sí ó wòye wípé mùgbẹ̀mùgbẹ̀ o lásìkò rọ̀ ṣọ̀mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ṣẹ̀dá máa gbàgbé àṣẹ̀dá lásìkò tí nǹkan bá ń dùn báyìí ọwọ́ epo lára yìí máa ń bá ní ńlá o ó wòye wípé àní ìkòkò ọ̀rọ̀ kan tó ń bẹ ní agbègbè Niger Delta yẹn Niger Delta Development Commission àjọ NDDC ó wòye wípé ọ̀kan pàtàkì lára ibi àmú ńlá tó jẹ́ pé ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ti gbé mu omi ìtùnú ni o ó wá ń jẹ́ kó di mímọ̀ pé látàrí pé ààrẹ Muhammadu Buhari gbé gbèsè lẹ́nujọ́ mẹ́ta yìí tí wọ́n rìnrìn àjò lọ sí apá abẹ láti lọ ṣe ìfilọ́lẹ̀ tí wọ́n sì kéde àwọn tí ó máa jẹ́ gẹ́gẹ́ bí àwọn tí ó máa jẹ́ alákòóso fún iléeṣẹ́ náà iléeṣẹ́ àti ẹ̀ka náà bẹ́ẹ̀ tí wọ́n wá gbé ìgbésẹ̀ láti rí i pé wọ́n kọ́ ilé fún àwọn ẹ̀ṣọ́ aláàbò wọ́n sì kọ́ ilé fún àwọn tí ó jẹ́ pé wọ́n ó máa jẹ́ ojúlówó òṣìṣẹ́ ní àgbà abẹ ni wọ́n ń jẹ́ kó nímọ̀ pé ọ̀kan òjọ̀kan àwọn àkànṣe iṣẹ́ tí wọ́n jẹ́ pé ní agbègbè Niger Delta tí wọ́n ti wàgúnlẹ̀ tí wọ́n ti gbàgbé pa rẹ̀ fún bí ọdún mẹ́wàá sẹ́yìn tó wá jẹ́ pé lílọ tí ààrẹ Muhammadu Buhari lọ ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá rí ìjọba orílẹ̀-èdè ṣẹ̀ṣẹ̀ wá rí tí ẹrù tí wọ́n fẹ́ tún jí padà ní alàgbà Wike wá ń ṣe lálàá pé olóṣèlú ẹ̀tún ti rí ibi tó tutù ọ̀pọ̀lọ́ yín tún ti rí tó tutù bá sí báyìí o wípé ẹ̀tún ti rí màálùú tó yọ kéé tí ó mọ̀ pọ̀wó nítorí rẹ̀ ńkọ́ ẹ̀tún ti yá rò pé ẹ̀yà tún sọbẹ̀ di orísun kan pàtàkì tí ó jẹ́ wípé orílẹ̀-èdè Nàìjíríà ti máa dẹ̀sùn omi. ẹ wo ojú ìwé kejìlá ló wà o ìwé ìròyìn Vanguard jáde láàárọ̀ ti tòní. káàbọ̀ bùkátà lọ ojú ìwé ọgbọ̀n pé 30 ni mo gbà lọ ìwé ìròyìn Nàìjíríà ti olórogún náà ni ẹgbàá mi ò lápàtún ni mo ti rí oko gbogbo rẹ̀ àmọ́ ṣùgbọ́n ọwọ́ ìsàlẹ̀ ẹ tẹ́tílẹ̀ pọ̀jù àkọọ́lẹ̀ tẹ́lẹ̀ gbèrú rẹ pé àwọn òṣìṣẹ́ ìlera wọn ó bẹ̀rẹ̀ àfiṣe ní ìyanṣẹ́lódì ni wọn ó bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì ìwòsàn náà ní tomorrow ọ̀la ló ń jẹ́ bẹ́ẹ̀ o èmi kọ́ ló sọ bẹ́ẹ̀ o wọ́n wá ṣèkìlọ̀ pé FG àfi tẹ́ ẹ bá gbé ìgbésẹ̀ tó yẹ kẹ́ni ó gbé kíákíá àfàgìlẹ̀ o àkọọ́lẹ̀ tó gbèrò ní ṣé ọ̀rọ̀ ìwé aláwòye mi ni ó láì mọ̀ ló ń jẹ́ kájagun àìmọ̀dé kí gbogbo Nàìjíríà tó dájú ní àgbáráyé ká má bàa rọ́ lógun pé àkílódé ni àṣẹ ń gbọ́ báyìí ló dín fáfúrò yìí pé àwọn àjọ méjìlé ojú ẹ̀sùn Joint Health Sector Union àti àwọn kejì pé àwọn ni Association of Health Care Professional Association pé àwọn ni wọ́n parapọ̀ pé ojú méjì tí ìlú dòdò ní ohun kan ló fi fọ̀ pé lọ́wọ́ yìí àfi tí ìjọ àpapọ̀ tó máa gbé ìgbésẹ̀ láti dá sí ọ̀rọ̀ yìí pé ní ọ̀la ọ̀nì 30th ọgbọ̀njọ́ oṣù kẹsàn-án yìí pé àwọn agbègbèsẹ̀ láti bẹ̀rẹ̀ sí ní wọṣẹ́ nínú pé wọ́n ní pé eléyìí wá sí àkóbá fún gbogbo ẹ̀ka ètò ìlera Nàìjíríà tá a bá rí pé wẹ́ẹ́ kàn porúkúrú musu pátá pé làwọn ṣe ń sọ ilé èdè mímọ́ o gẹ́gẹ́ bí wọ́n ti fi ọ̀rọ̀ yìí síta pé ẹni tó pé ó buwọ́lù ní alága tó kọ tiẹ̀ wọ́n níbi o ìyẹn comrade bí ò bá Josiah ni wọ́n buwọ́lù pé àwọn ti fi àwọn ti kọ́ ṣe ọkọ̀ ti kọ́ pààlọ́ pé ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún yìí o FG ẹgbẹ́ ìgbésẹ̀ tẹ́kẹ́ gbé o látàrí èdè àwọn àdéhùn tó wà láàrin àwọn pé ṣùgbọ́n ó dà pé FG ò tiẹ̀ gbégbèsè pé àwọn tó pé awífún ni kó tó dání o òun làgbàjà káàdì àti pẹ̀lú FG ọ̀rọ̀ wọn ní báwọn ṣe ń wò ni pé egun tó bá mọ̀ kó o máa dèyàn padà FG wọn ti hàn pé ìwọ̀nba ló máa rò mọ́nú ẹ̀kú pé torí pé tó bá padà dèyàn wọn máa di pé wọn máa gídè tán di máa di pé àṣebí wọn náà rẹ wọ́n báyìí pé ohun tó yẹ kí wọ́n ṣe tó máa ti ṣe kò ní sí àmọ́ tó máa ti ṣe pé ọ̀rọ̀ nípa tìlera Nàìjíríà á dàbí pé gbogbo adẹnukọ́ ládìkọ̀ bíi jí abẹ́dẹ́fọ́dù èmi kọ́ ló sọ ọ́ mo rí kanú ìwé Nàìjíríà Tribune ojú ìwé ọgbọ̀n díẹ̀ mo kà ń bẹ̀ ẹ̀ka ooo. babaláwo kó tó di pé bóyá àyàṣẹ ní dédé síbí láàárọ̀ tìtún lójú ìwé kejìlá náà ni mo ti fẹ́ sáré fẹ́ẹ́ nípa ìròyìn yìí ní ìpínlẹ̀ Èdó ni mo sáré mórílé nípa pàpà o ní ìlú Benin lánàá òde ni wọ́n jẹ́ wọlé mímọ̀ pé ní kété lẹ́yìn oṣù mọ́kànlá tó jẹ́ pé alàgbà Godwin Obaseki tí í ṣe gómìnà ní ìpínlẹ̀ Èdó tó jẹ́ pé wọ́n bọ́ sórí àlééfà wọ́n ní lọ́gán ni wọ́n sáré yan àwọn kọmíṣánná mọ́kànlá ọ̀tọ̀ọ̀tọ̀ tí ó bá wọn ṣe iṣẹ́ papọ̀ èyí tó jẹ́ pé lánàá òde yìí ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ ọ̀hún ó wáyé ní ìpínlẹ̀ Èdó ní ìlú Benin gangan o kódà wọ́n ṣe lálàyé pé àwọn olùbádámọ̀ràn pàtàkì tá a mọ̀ special adviser méjì ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà ni wọ́n yàn tí wọ́n sì mọ̀ wípé wọ́n pèrègede láti di ipò náà mú ṣinṣin
wọ́n ń ṣe lálàyé pé bọ́dẹ̀dẹ̀ odò bí ìgbẹ́ni lórí bí ètò ìṣèjọba bí àwọn tó yẹ kí wọ́n jọ ṣe bí wọn ò bá fi ẹnu kò tàbí kí wọ́n gbọ́ra wọn yé tàbí tí wọn ò gbà dúró déédéé ó ṣeé ṣe kí ètò ìṣàkóso ìlú kó máa mì èyí ló fà á tí gómìnà Ọbaṣẹ́kì wọ́n bá fi ètè gbé ìgbésẹ̀ láti rí i pé wọ́n yan àwọn tí ó bá wọn ṣiṣẹ́ pọ̀ láti lè mú ìpínlẹ̀ Ẹdó tẹ̀síwájú ní àná òde ẹ wo ojúwe kejìlá ló wà ìwé ìròyìn Vanguard tó jáde láàárọ̀ tòní o. adúpẹ́ ní ọwọ́ Ọlọ́run ọba tó dákú tí kò nípa tó dárùn kan sí ó bá wa ṣe tàárọ̀ yìí ó ti ń bá wa ṣe bọ̀ á tún máa bá wa ṣe lọ. ẹ̀yin olùfẹ́ ìkànnì náà lọ́kùnrin lóbìnrin ẹ ṣé sà ẹ ṣé mà ẹ tẹ̀ ń tẹ́tí sí wa ń tẹ̀ mú wa nìyẹn onítùngbà má yí kó mẹ́wàá. ká máa jẹ́ kó di mímọ̀ ká máa jẹ́ kó di mímọ̀ pé tó bá ti ń di ọjọ́ kìíní oṣù kẹwàá Christ Matthias Bible College tó wà ní nọ́mbà 10 Masọ̀kúnmọ́ street Masọ̀kúnmọ́ problems sí opportunities nínú àwọn ìṣòro tá à ń bá pàdé má ní ká fara wa ká ṣe tí ò yẹ ká ṣe ká má ní ká máa jẹ̀bi Ọlọ́run farabalẹ̀ kó orí kí ló sí yẹn tí ò ṣe ẹnìkan rí o búlọ̀kì ẹnìkan náà ti búlọ̀kì kan sọ̀rọ̀ ní lápàtàn lápàṣẹ níwájú àti ẹ̀yìn ẹ̀ farabalẹ̀ kó orí kó dẹ̀ mú ló dáadáa torí tó bá dùn kan rí máa ṣe lẹ́kọ̀ọ́ fún mi Benjamin Adésínà Ọlọ́run tọ́lá ní orúkọ ti èmi ẹ káàárọ̀ o. Ọlákìtàn Adégòkè lórúkọ tèmi o ẹ ṣe tẹ́ ń tẹ́tí sí wa ní tùngbà ẹ ṣe tẹ́ ń tẹ́tí sí wa ní tùngbà o.